Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Má bá jà o, má bá bínú, mo ní má bá jà o, má bá bínú. Ẹni Olúwa bá ti ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Ẹni Olúwa bá ti ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Ṣẹ̀rí má jà sọ́lá yẹ Ìgbòho Òòṣà, ẹ má bá jà o, ẹ má bá bínú. Ìgbòho Òòṣà, ẹ má bá jà o. Ọmọ ládé 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 Aláàfin ò ládé adé aládìkún là gbàfà láàfin. Má bá bínú torí Olúwa ń bẹ lẹ́yìn rẹ̀ o, èjú bá jà o. Sunday Ìgbòho, Olúwa ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Tìrìnrìn má bá jà o, má bá bínú. Má bá jà o, má bá bínú. Ẹni Olúwa bá ti ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Ẹni Olúwa bá ti ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Máa lára ẹ o, má dẹ̀ sọ̀rọ̀ rẹ̀ lẹ́yìn láì dáa. Ìgbòho Òòṣà, ẹ má lára ẹ o, ẹ má bá bínú. Torí Gani Adams tó ṣerú ẹ, ó dẹni ẹ̀sìn ni. Gani Adams tó dánrú ẹ wò, ó kàbùkù o. Má bá jà o, má bá bínú. Má jà sọ́lá, ẹ má bá jà o, ẹ má bá bínú. Torí Olúwa ló rán níṣẹ́ o, èjú bá jà o. Torí Olúwa ló rán níṣẹ́ o, èjú bá jà o. Mo ní Gani Adams tó ń dánrú ẹ̀ wò, ó dẹni yẹ̀yẹ́ ni o. Gani Adams tó dánrú ẹ̀ wò, ó dẹni àbùkù o. Má bá jà o, tìrèrè má bá bínú tánránránrán. Má bá jà ẹni Olúwa bá ti ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Sunday Ìgbòho, Olúwa ń bẹ lẹ́yìn rẹ̀, èjú bá jà o. Mo kúkú ń ṣàwò látijọ́ yìí, gbowó lọ́ńṣì ńlẹ̀ kẹ́ ẹ mọ̀ pé mo lè kọrí ju Òṣùpá lọ. Agbárí mi orin ló ń bẹ ń bẹ. Ọlọ́run mà tí ò fún mi lẹ́bùn orin sẹ́ẹ̀, n bá ti forin tí ọ̀pọ̀lọpọ̀ ilé. Kò ṣeé bájà, kò ṣeé bínú sí. Ẹni Ọlọ́run ọba mi bá ti ń bẹ lẹ́yìn ẹ̀ ni o. Kò ṣeé bájà, kò ṣeé bínú sí. Ẹni ọba òkè bá ti ń bẹ lẹ́yìn ẹ̀, kò ṣeé lára ẹ̀. Kẹ́ ẹ gbà fọlọ́run ni pé Ọlọ́run rí wàhálẹ̀ kó tó dá bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ rí àwọn mùsùlùmí wọn máa kọ́ nìkan. Wọ́n ní ká gbà fọlọ́run ní ìsinmi. Ẹni tí ò bá dẹ̀ ti gbà fọlọ́run á kàbùkù bí Gani ṣe ń kàbùkù káàkiri. Kò ṣeé bájà o, kò ṣeé bínú sí. Má jà sọ́lá ò ṣeé bájà. Ọmọ ládé ládé ládé, àrẹ̀mọ gbogbo ọba ilẹ̀ Yorùbá, àrẹ̀mọ Aláàfin Ọ̀yọ́, àrẹ̀mọ Olúbàdàn, àrẹ̀mọ Olúgbọ́n, àrẹ̀mọ Ṣọ̀ún, àrẹ̀mọ Onírìṣà. Kò ṣeé bájà sẹ́ẹ̀. Torí irú àwọn tó bájà lánàá, wọ́n dẹni yẹ̀yẹ́, wọ́n dẹni àbùkù, wọ́n dẹni àìjírí láwùjọ ni. Torí ẹni bá ti bá irú wọn jà, ohun tó bá ṣe pamọ́ ní kọ̀kọ̀, àṣírí wọn máa ń tú ní gbangba ni. Àwọn tọ́lọ́run bá ti sàlẹ̀ sàbẹ́, tọ́lọ́run mọ̀ rán níṣẹ́. Bẹ́ẹ̀nìyàn kan bá dìde bá ló wà ń fẹ́ bá rú ẹni bẹ́ẹ̀ jà, irú wọn máa ń dẹni yẹpẹrẹ ní láwùjọ.
wọlé ẹ bàbá yìí ó máa wálẹ̀ ẹ lọ wá lórí kókò mi ò ráyè títí ẹ oh God ṣé ẹ gbọ́ mi sà kájọ bára wa sòdodo ọ̀rọ̀ ẹ ní kó sí páńpẹ́ ayé o ẹ ní kó sí páńpẹ́ ayé ìdààmú ó kéré ó tóbi ni kò ní bá yín ẹni ẹ bá ti rí pé àmì Olúwa ń bẹ lára ẹ wá wà mí Ọlọ́run lára mi tẹ́ bá ti rí àmì Ọlọ́run lára èèyàn kan ẹ gbà fọ́lọ́run ni ẹ má bàjá o ẹ jẹ́ ká fi láìfù Gani ká fi ṣàríkọ́gbọ́n pẹ́ni bá ti ń bí ẹni tó bá ń bínú ẹni tọ́lọ́run ọba mìíràn níṣẹ́ Ọlọ́run ló ń bínú sí ẹni tó lu Elédùà rán níṣẹ́ special message to deliver bí èèyàn kan bá wá dìde pé òun wá dúró gẹ́gẹ́ bí ọ̀tá orú oníbẹ̀ Ọlọ́run ló ń bájà o Ọlọ́run ló ń bájà irú ẹni tó bá ń bá ẹni tí Ọlọ́run rán níṣẹ́ ẹjà irú wọn máa ń dẹni yẹpẹrẹ ni wọ́n máa ń dẹni ẹ̀sín láwùjọ ni irú wọn máa ń lé wọn bá ni wọ́n lè gba yìí láàárọ̀ kó dọwọ́ ọ̀sán kó dẹni yẹpẹrẹ wọ́n lè gba yìí lọ́wọ́ ọ̀sán kó dọwọ́ alẹ́ kó dẹni àìrípòṣe àìrítútọ́ kó jẹ́ pé gbogbo tó bá ṣe máa ń rùn sẹ́dá ènìyàn ni Sàní Kọ́lónì bàbá wa Sàní Kọ́lónì ìyá mi ó máa tọjọ́ mẹ́ta ẹ kú ọjọ́ méjì ẹ kú ọjọ́ mẹ́ta o ó ní kálẹ̀ san wájú òwúrọ̀ lọ o bàbá kálẹ̀ san wájú òwúrọ̀ lọ o bàbá ìgbẹ̀yìn la wà bàbá máa jẹ àpòfo no ìbẹ̀rẹ̀ la wà bàbá máa jẹ àpòfo bí àárọ̀ ènìyàn bá sàn èèyàn tó tí alẹ́ ènìyàn bá wá burú jáì kò rí ilé ayé wá kò rí ayé wá o bí ènìyàn bá gbayì láàárọ̀ tó wọ ọ̀sán tó bẹ̀rẹ̀ sí ń kábùkù títí dọjọ́ alẹ́ irú ẹni bẹ́ẹ̀ ò ráyé wá irú wọn náà pẹ̀lú ológo àná irú wọn ní máa ń wà nínú òṣì máa ń pàtó ọ̀rọ̀ pé àwa náà ti lo gbàrí ṣùgbọ́n ẹni tí àárọ̀ ẹ̀ bá korò bí jogbo tó dowó alẹ́ tọ́lọ́run ọba mi bá mi wó tó wá kán oyin iyọ̀ ṣúgà tó kán sínú ayé ẹ̀ táyé ẹ̀ wá ń dùn yìn irú wọn náà máa ń dúró nínú ọ̀rọ̀ pàtó òṣì pé àwa náà ti jìyà rí a ti fẹsẹ̀ rìn rí nígbà kan àti jẹ àti mú ó nira torí pé ó dúró nínú ọ̀rọ̀ ó ń pàtàn nínú òṣì ó ń pàtó òṣì ẹ má bàjá o ẹ ní rí bínú Ọlọ́run o ẹ jẹ́ ká fi láìfù Gani ṣe àríkọ́gbọ́n o Gani ó ń lara ẹni tọ́lọ́run ọba mi rán níṣẹ́ Gani ń bínú sí ẹni tọ́lọ́run ọba mi tó sàlẹ́sà Gani ó ń ṣe ìlara fẹ́ni ẹyin lójú Olódùmarè Gani ń kọ̀ndẹ́mù iṣẹ́ Olódùmarè ẹni bá dẹ̀ kọ̀ṣẹ́ tó kọ̀ndẹ́mù iṣẹ́ Olódùmarè ìbínú Ọlọ́run lókùn tó kọ lẹ́tà sí definitely Gani has started see the e-binus Olódùmarè ẹ máa tó òyìnbó tó bá ti jáde síta ẹ máa fọ́ sí wẹ́wẹ́ professor làwa òyìnbó títí wá gbẹ́dọ̀ jẹ́ gbàǹkangbè ẹ̀yin ní ká ẹ máa tú ẹni bá ti ń bínú sẹ́ni tọ́lọ́run ọba mi rán níṣẹ́ tí ò ń ṣe fẹ́ẹ̀kì ni o irú wọn máa ń kàbùkù ni mo kàn wá ká ẹ lè mọ̀ pé ká tó bá ní jà ká wo ẹni tá a fẹ́ bá jà ṣé àyànfẹ́ Olódùmarè ní ṣọlọ́run pè é ṣọlọ́run ràn mi ò sàwọn pásítọ̀ elébi tòde òní o mi ò sàwọn àfa akílàngó àwọn kan wà tó jẹ́ pé special made ní tọ́lọ́run Ọlọ́run ọba mi mọ̀ọ́mọ̀ ṣe wọ́n ní special made Ọlọ́run ọba mi mọ̀ọ́mọ̀ gbé àkànṣe iṣẹ́ kan lé wọn lọ́wọ́ àwọn tó bá ti dìde tó ń bínú wọn
wọ́n máa ń kọsẹ̀ lára wọn ni wọ́n máa ń rí ìbínú Ọlọ́run lára wọn ni wọ́n á dédé kọsẹ̀ gbà o níbi tó ti ń gba yìí wọ́n á dẹni ẹ̀tẹ́ ń bẹ̀ torí ìlara kí ló máa ná wọn kó gbà pé iṣẹ́ Olódùmarè lélẹ́yìí àwọn adẹ̀ máa sọ ní kọ̀kọ̀ pé n tí Sunday Igboho ṣe wọn àwọn ò lágbára ẹ̀ ṣùgbọ́n tó bá wá dé ta tó bá ti rí àwọn ọmọ tó fẹ́ báyé wọn jẹ́ wọn á máa fọ́ ẹjá fi láìpù Gani ṣàríkọ́gbọ̀n ẹ̀yin ọmọ kóòtù òjíire o ìbínú Olódùmarè ń bẹ lórí Gani ìbínú àwọn onílẹ̀ ń bẹ lórí Gani. Thank you brother. Ìbínú àwọn tí Gani ti tàn pa ó ń bẹ lórí ẹ̀. Ẹ gbọ́ mo sì ń ṣe fídíò kan lọ lẹ́ẹ̀kan tí mo ní ẹ jẹ́ ká stop ẹ̀ báyìí máa yí tún padà sórí ẹ̀ ó lè jalẹ́ ó lè jẹ́ ìrọ̀lẹ́. Mo ti sọ pé tí n bá ti ń gbọ́rọ̀ ẹ̀ èmi ò ní àti kí n máa gbé sára dọjọ́ kejì ó máa ń ní mi lára. Bàbá mi máa ń sọ̀rọ̀ kan ó ní ẹni bá ti ń bò àṣírí olè náà lónítọ̀hún ẹni bá ti ń bò àṣírí onílara náà lónítọ̀hún ẹni bá ti ń bò àṣírí àwọn tó ń dà lóru òun náà ó ṣe tá àti dà lóru ni. ẹjá fi ọ̀rọ̀ Gani ṣàríkọ́gbọ́n mọ́ lára èèyàn o olórin kan tó wá kọ́ lórin ó ní ìlara ó lákọ ó lábo abo ìlara ní kẹ́ ẹ ṣe o tẹ́gbẹ́ yín bá ń ṣe nǹkan rẹ̀ tẹ́yìn ò ṣe ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe titi yín náà ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe titi yín ẹni tó ń ṣe ẹ mọ́ kọ̀ǹdẹ́mù ẹ̀ bíi ti Gani tí ò jagun rí tí kọ̀ǹdẹ́mù ẹni tó jagun rí Gani tí ò lórísun ní ilẹ̀ Yorùbá tí kọ̀ǹdẹ́mù ẹni tó lórísun Gani tí ò ní bíbí ire ní ilẹ̀ Yorùbá tí ń kọ̀ǹdẹ́mù ẹni tó ní bíbí ire ẹja fi iṣẹ́ rí ọgbọ́n ńlá ni o ohun gbogbo tó bá ń ṣẹlẹ̀ nílé ayé yìí ẹ jẹ́ kó máa jẹ́ ọgbọ́n fún wa ọ̀rọ̀ Gani àríkọ́gbọ́n ni tábàdẹ̀ fi kọ́gbọ́n dó lóòótọ́ àti lódodo ó mọ̀ máa ṣe wá láǹfààní o a ṣe wá láǹfààní má wẹ̀wù pé èmi ni mo tó báyìí bóyá tí Gani ò bá ṣe ìlara Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà ọmọládé ládé Aláàfin Ọ̀ládé adé aládìkún àwọn ìdí tó bá fẹ́ ṣoore fún ìyàwó àwọn ṣe láàbọ̀ wọn á dìkún ni ká tó máa dà á lẹ̀ lágbà fún Aláàfin bóyá tí ò bá lára ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó ń tú ìbá má tú nígbà tọ́mọ yẹn jáde pé Gani sáré ju rélùwé lọ nígbà tí Gani tọ́mọ yẹn jáde tó ní aṣọ obìnrin ni wọ́n fi gbé náà fi escape ẹ̀ kó lọ́wọ́ ẹ̀gbọ́n yẹn ẹnìkan tí bá mi sọ̀rọ̀ lẹ́nìí láàárọ̀ kùtùkọ́ wọn ló jí mi lẹ́nìí ó ní kì í ṣe pé wọ́n wọ aṣọ obìnrin fún nìkan ó ló sunkún bí ọmọdé ni òun náà tún wá confirm ẹ̀ pé the olórí ogun of Tapaland kò lè dábọ̀yàn nǹkan ti ṣe Yorùbá o nǹkan ti ṣe Yorùbá bóyá tí ò bá lára Sunday Igboho sẹ àbùkù tó ń kàn yín kò ní kàn ẹ má já parọ́ fúnra wa mọ́mì mi dádì mi tẹ́ bá ti rẹ́ni tó ṣe nǹkan tó dá lẹ́gbẹ̀ẹ́ yín ẹ mọ́ lára ẹ̀ ẹ mọ́ ṣe lára kọ́ ẹ lè máa fi tonítọ̀hún máa fi béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run bó ṣe dá ẹni náà ló ṣe dá èmi náà ohun tó ń ṣe yé èmi náà fẹ́ ṣe ẹ má dẹ̀ fi tìjú kó
embrace ẹni tó bá ṣe nǹkan dáadáa pé well done, appreciate it. Maybe ọ̀nà tí wọ́n ń gbà tó fi appreciate yẹ inú Ọlọ́run lè dùn kó wá gbé nǹkan tó dáa tó lágbára ògo ńlá kó wá gbélé ẹ lọ́wọ́. Kí wọn náà wá bẹ̀rẹ̀ sí máa gba yìí káàkiri. Wọ́n ló ti pẹ́ tí Gani ti ń paná ògo. Mo wá bẹ̀rẹ̀ sí mo ní máa yẹ sí máa dárúkọ àwọn kan. Fídíò first message yẹ gùn ni mo sì máa gbé síta tí màá tún pé bàbá yẹ. Ó wá bẹ̀rẹ̀ sí ń dárúkọ àwọn èèyàn kan tí Gani ti tẹ ògo wọn mọ́lẹ̀, ọmọ ọkọ Yorùbá tí Gani ti lo ayé wọn mọ́gbà. Tí mò ń sọ rèé, àwọn ló fayé wọn lẹ̀ o tí Gani fi rí lò ó. Tí mò ń sọ rèé, bóyá tí Gani ò bá lára Ọlọ́run lára Sunday Igboho, bóyá àṣírí tó ń tú ìbá má dẹni yẹpẹrẹ. Tó bá jẹ́ wípé ó ń fẹ́ràn Ọlọ́run lára Sunday Igboho ni pé Ọlọ́run tó dá ọmọ yìí ògo mo kan sára sí ọ. Kó náà tẹ wàá gbéra ní ọjọ́ kan kó wá ní òun dé Ìbàdàn wá ṣe kan ní Ìbàdàn ni. Mo wá ní kí n wá kí kó tẹ̀ pé lọ́mọ bó pe Sunday Igboho lọ́mọ kò ní bínú, ẹgbẹ́ dẹ̀ ni wọ́n. Kó tó pẹ̀lú ọmọ wá kí ọmọ mi Sunday Igboho ò ní bínú torí àtẹni tó jù lọ àtẹni tó bí lọ́mọ ló ń dọ̀bálẹ̀ fún. Ṣùgbọ́n ìgbéraga tí ń bẹ nínú ayé Gani ó mú ṣìṣe lójoojúmọ́. Bíbélì wípé òkèèrè lọ́lọ́run ọba mi ti ń wo agbéraga. Ó ní ojú Olúwa kan sí àwọn olùṣe búburú. Nígbà tí Sunday Igboho wà ní Kútọ̀nù lágbàáyé kò síbi tí wọ́n ti mọ bàbá Professor Banji Akíntóyè. Lágbàáyé kò síbi tí wọ́n ti mọ bàbá Professor Wọlé Ṣóyínká. Wọ́n gbéra wọ́n wá bá Sunday Igboho ní Kútọ̀nù. Kí ló máa ná Gani from Lagos to Ìbàdàn? Sunday Igboho lọ́ba o. Kó tiẹ̀ ní ọmọ mi mo wá kí ẹni kí ẹ náà ní ààrẹ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò ti wá kí wa bó tẹ̀ jẹ́ ààrẹ jẹgúdújẹrá ni. Ṣùgbọ́n ìgbéraga àti ìlara ó fọ́ ojú inú Gani torí pé Ọlọ́run fẹ́ padà lẹ́yìn ẹ̀. Ẹ fi èyí kọ́gbọ́n o. Ẹni tọ́lọ́run ọba mi bá ń gbà fún lọ́wọ́ ẹ má ṣe